Mo ń sọ kinní kan fún àwọn èèyàn ò believe. Oh God. Mo sọ pé àwọn kan ti lo nǹkan agbára, àwọn kan ti lo nǹkan agbára, àwọn kan ti lo nǹkan agbára. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n ti lo àwọn nǹkan agbára. So òun ló cause ẹ̀. Òun lẹ ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ fi broke lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ti fà á, wọ́n ti fa àwọn nẹ́tíwọ̀kì yẹn. Nẹ́tíwọ̀kì tó yẹ kó máa powó, tó yẹ kéèyàn fi máa, àwọn ẹni tó yẹ kán rówó, àwọn tó yẹ kọ́nà ṣí fún, àwọn kan ti fi ọwọ́ agbára, wọ́n ti fà á. Bẹ́ẹ̀ ni, àwọn kan ti fà á. So ó wà lára nǹkan tó ń cause problem náà ayé ọ̀pọ̀lọpọ̀ báyìí. Ẹ jẹ́ á múra nínú àdúrà. Ẹ jẹ́ á múra. Ẹ jẹ́ á múra gan. Àdúrà àti ìgbìyànjú. So àwọn kan tẹ́lòmíì bá rìn lẹ́gbẹ̀ẹ́ yín báyìí, ó ti kó lọ ni o, ó ti fẹ́ lọ. So oníkálukú kan rìn, ọ̀pọ̀lọpọ̀ ò rìn lásán mọ́, wọ́n rìn pẹ̀lú àwọn nǹkan kan. Àwọn iṣẹ́ tẹ́lòmíì ń lò gan, ó tó kó fa ire oníre dànù, ó tó kó fa àánú aláàánú, ó tó kó fa ògo ológo. Wọ́n ń pariwo àlùjọ̀nú báyìí. Ó ti gbòde kan. Àlùjọ̀nú. Àwọn kan ló wà ńdìí ẹ̀. So àwọn kan ló wà ńdìí ẹ̀. Kò sí nǹkan míì. Àdúrà wa gbà. Èmi náà ni David Adeniji. God bless every one of you in Jesus' name. Amen. Mo gbàdúrà fún yín. Àlùjọ̀nú ayé, àlùjọ̀nú mujẹmujẹ, àlùjọ̀nú tó ń ṣekú pani, tó wà ń tà ń sìn lórúkọ Jésù kò ní nípa lórí yín o. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. So ẹ ṣáà ti ní ìgbàgbọ́ wípé kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀. Àwọn ẹni tó bá jẹ gbè ló máa kú gbè. So ẹ ní dààmú, ẹ ní bọ́ sí páńpẹ́ ayé lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. God bless you.